Wizkid ti kéde pé òun máa ṣe gààyà kúrò nínú kàríà orin kíkọ bọ́ sínú kàríà agbábọ́ọ̀lù láìpẹ́. Nigeria singer Ayọ̀dèjì Balógun tó jẹ́ gbajúgbajà nínú kákọrin tàkasúfèé ilẹ̀ wa tí gbogbo ayé ń fi owó wá tí wọ́n ń fi owó rà, ìyẹn Wizkid, ó ti kéde kan gbàgbàrà láìpẹ́ yìí tó ti sọ wípé ó ṣeéṣe o kóun ṣe gààyà kúrò nínú kàríà òun nínú ibi tí òun ti ń kọrin, kóun dẹ̀ choose new career tó jẹ́ ti ká máa gbá bọ́ọ̀lù. Gbajúgbajà nínú kákọrin tàkasúfèé tí Ọlọ́run fi ẹ̀bùn kákọrin tàkasúfèé káráyé sì tẹ́wọ́ gbà á tó fi jíǹkí rẹ̀, ìyẹn Wizkid, ó fi ọ̀rọ̀ yìí léde nínú Instagram handle rẹ̀ while he was reacting to a threat made by one of his fans who pressured him to release new song. Ìyẹn ni pé nígbà tí ìkan nínú àwọn olólùfẹ́ rẹ̀ tó sùn kan ògiri tó sì ń wàhálà rẹ̀ pé ìgbà wo gan-an ni Wizkid fẹ́ kọ orin tuntun míì jáde. Olólùfẹ́ Wizkid yìí ló ń sọ fún Wizkid pé ó ní láti ṣe orin tuntun míì jáde ní kíákíá ní kòpẹ́kòpẹ́ nítorí pé àwọn táwọn jẹ́ olólùfẹ́ rẹ̀ àwọn ti ń ṣàfẹ́kù orin rẹ̀ o, àwọn sì fẹ́ kó kọ orin jáde kíákíá. Tẹ́ ẹ̀ bá sì gbàgbé, láìpẹ́ lọ́sẹ̀ bíi mélòó kan ni Wizkid ló ṣẹ̀ṣẹ̀ ṣe àṣekágbá òkú ìyá ẹ̀ tí gbogbo ayé sì gbọ́ tí wọ́n tún kan sára sí i wípé òkú ọmọ ṣe. Ẹ wo Wizkid tiẹ̀ kọ́kọ́ fi emoji laugh ó kọ́kọ́ fi dá a lóhùn ná, emoji laugh ni Wizkid kọ́kọ́ fi dá a lóhùn, àmọ́ kò pẹ́ sígbà náà ló fi léde lórí Instagram ẹ̀ wípé lọ́wọ́lọ́wọ́ tóun wà yìí o, òun wà nínú holiday náà, ẹ jẹ́ kí bàbá yín kó gbádùn ayé ẹ̀. Ó kọ sórí ẹ̀rọ Instagram rẹ̀ gbangba ni o, ó ní una papa dey holiday make I enjoy. Kò fi mọ́ ń bẹ̀ rárá, ó tún ní he might take 4 to 5 years break and explore other career opportunity in sport. Ìyẹn ni pé yóò gba òun tó ọdún 4 àbí ọdún 5 tóun ó fi wà nínú ọludé tóun ó sì máa fi ṣe pọ̀pọ̀ ṣìnṣìn tóun ó sì máa gbádùn, àti wípé ó ṣeéṣe kóun bọ́ sí agbọ́nrin sports, ìyẹn bíi ká máa gbá bọ́ọ̀lù àbí ká máa play golf ní àsìkò tí òun bá wà nínú ọludé ọlọ́jọ́ gbọgbọrọ yìí. Ẹ tẹ subscribe button kẹ́ẹ̀dẹ̀ on notification bell yín. The statement of the singer further attracted attention online as many people have taken to the comment page of the post to react, nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé Wizkid èrè ló ń ṣe, bẹ́ẹ̀ làwọn kan ni wọ́n ti ń react sí ní tí Wizkid tó sọ. Ẹ gbọ́ àwọn reactions kankan táwọn olólùfẹ́ Wizkid tí wọ́n react sí ọ̀rọ̀ tó fi léde náà. Ẹni yìí òun ní Wizkid looks into change of career amidst holiday announcement. Èyí ni Wizkid say no song for now cause e dey holiday. Báyìí ẹlòmíì tún ní Wizkid sì say they don dey forget am, e come run go ṣàlàyé for IG àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí lè ro tiyín? Kí l'opinion tiyín máa jẹ́ kí Wizkid fi career orin sílẹ̀ tó ti ń build for years kó tún wá lòun fẹ́ choose another new career in sport? Ẹ drop comment tiyín sínú comment section fídíò yìí, àmọ́ ẹ má gbàgbé láti tẹ subscribe button kẹ́ẹ̀dẹ̀ on notification bell yín, kẹ́ẹ̀tún like kẹ́ẹ̀tún share. Thanks for watching.